Ojúmọ́ ire o. Lórísun níhìn Ojúmọ́ ire la jí. Dáadáa la jí. Ẹ̀yin olólùfẹ́ wa ńkọ́? Ṣé dáadáa lẹ̀yin náà jí? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba òkè tó dá èmi àti yín sí láti rí ọjọ́ tòní. Nítorí pé lọ́sẹ̀ tó kọjá, a dágbére wípé ó dìgbà kan ná. Pé tó bá fi máa di ọ̀sẹ̀ tòní, a ó jọ pàdé. A wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba òkè tó dá èmi tèmi àti yín sí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ojúmọ́ ire lètò. Gbàgede ibi tí a ti máa ń fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n. Níbi tí a ti máa ń bu omi ìmọ̀ síkùn. Níbi yìí ni a ti máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùtúmùwà wá sórí ètò. Àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn ọ̀mọ̀wé, àwọn tó jẹ́ wípé wọ́n mọ̀ nípa ohun tí a fẹ́ máa yànnàná ẹ̀. Ètò tọ̀sẹ̀ yìí gbáǹkọ́gbì ètò ni. Nítorí pé ohun tí a ó máa yànnàná ẹ̀ ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa. Pàápàá jùlọ ní 21st century tí a wà yìí. Ǹjẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ohun ni ó ti yàtọ̀ nínú ètò ẹ̀kọ́ lónìí? Ọ̀pọ̀lọpọ̀ ohun ni à ń rí lọ́lọ́kan òjọ̀kan tó jẹ́ wípé ó yàtọ̀ sí ti ìgbà kan rí. Tó sì jẹ́ wípé gbogbo ohun tí à ń rí lọ́lọ́kan òjọ̀kan ní sáà tí a wà yìí ó fi hàn wípé gbàgede ibi tí ètò ẹ̀kọ́ ń lọ ibi tí ó lágbára ni lórílẹ̀‐èdè Nàìjíríà. Tí ẹ bá ṣe eré a ó wí o. Tí ẹ ò bá sì tún ṣe eré bákan náà ẹ ti mọ̀ wípé gbangbádẹkùn ibí yìí gan la ti máa ń tú àṣírí ohun tó ń lọ lórí ètò ẹ̀kọ́. Níbí yìí ni a ti máa ń sọ nípa kùdìẹ̀kudiẹ tó ń lọ lórí ètò ẹ̀kọ́ tàbí ohun tí a ṣe tó múnádóko lórí ètò ẹ̀kọ́. Abala mẹ́ta ni ètò wa máa ń pín sí. Abala àkọ́kọ́ òun náà ni ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tó máa ń wáyé láàárín àwa àti àlejò tí a bá mú tọ̀ yín wá. Abala kejì ńkọ́ ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀. Níbí yìí ni a ti máa ń sọ àwọn ìrírí lọ́lọ́kan òjọ̀kan, ohun tí ó ti ṣẹlẹ̀ nígbà kan rí, ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti àfojúsùn wa ó ṣeé ṣe kó jẹ́ lórí ètò ẹ̀kọ́. Níbí yìí ni a ti máa ń tú pẹ́ẹ́pẹ́. Nígbà tó jẹ́ wípé abala kẹta àwárí. Níbí yìí ni a ti máa ń ṣàwárí lọ́lọ́kan òjọ̀kan ohun tí a rí tí ó lè ṣe wá láǹfààní. Ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ ni yóò ṣe láǹfààní, bóyá àwọn òbí ni, bóyá ìyàwó ni yóò ṣe láǹfààní tàbí àwọn ọkọ. Abala yìí ni a ti máa ń tú pẹ́ẹ́pẹ́. Níbí yìí ni a tún ti máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó ń lọ lágbàáyé. Abala yìí náà ni. Ẹ sì ti mọ̀ wípé ní gbogbo ọjọ́rú la máa ń mú àkọ́tún ètò tàn yín wá lọ́lọ́kan òjọ̀kan. Àkọ́tún ètò ní tọ̀sẹ̀ yìí bákan náà. Ẹ má ṣòpò dìde níbi tí ẹ jókòó sí torí pé gbáǹkọ́gbì ètò ní tèmi. Feyikemi aya Oyaleke lórúkọ tí mò ń jẹ́. Èjìwùmí ẹlẹ́yinjú ẹ̀gẹ́. Ṣé mọ̀ wípé Ojúmọ́ ire yìí ní abala yìí gangan ni a ti máa ń sọ gbogbo ohun tí à ń rí lórí ètò ẹ̀kọ́ ni, ipa tí ìjọba ń kó ni, ipa tí àwọn òkè òkun náà ń kó lórí ètò ẹ̀kọ́ ni àti lórílẹ̀‐èdè Nàìjíríà. Níbí yìí ni a ti máa ń sọ ohun wo ni a lè múlò lọ́lọ́kan òjọ̀kan. Èwo la fẹ́ múlò lórílẹ̀‐èdè Nàìjíríà gan-an, èwo la fẹ́ múlò ní ti òkè òkun bákan náà. Abala yìí ni a ti máa ń ṣe òfófó ohun tí ó ń lọ lọ́lọ́kan òjọ̀kan lórí ètò ẹ̀kọ́. Kí wá ní ohun tí a wá yànnàná ẹ̀ fún wa lọ́sẹ̀ yìí? Kókó tí a ó máa yànnàná ẹ̀ fún wa lọ́sẹ̀ yìí. Mo ní kí gbogbo aká tẹ́tí léko torí pé yóò ṣe wá láǹfààní lọ́lọ́kan òjọ̀kan. Yóò ṣe yín láǹfààní. Gbogbo ẹ̀yin ilé ìwé tó ní àǹfààní tó wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ lè rí ohun kan tàbí méjì dìmú nínú abala yìí. Ilé ìwé kan ni a ó máa ṣíṣọ lójú eégún ẹ̀ fún wa lọ́sẹ̀ yìí. Ilé ìwé wo gan-an ni wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà? Kí lorúkọ ilé ìwé yìí? Gbogbo ẹ̀ la ó máa fi hàn wá lọ́lọ́kan òjọ̀kan. Kí ni ohun tí wọ́n tilẹ̀ gbé ṣe gan-an tó fi hàn wípé wọ́n dáńtọ́ nínú ohun tí wọ́n ń ṣe nínú ẹ̀ka ilé ìwé wọn? Gbogbo àwọn abala yìí ni a ó máa fi hàn wá lọ́lọ́kan òjọ̀kan. Gbogbo ilé ìwé tó wò wá pátápátá mo ní ẹ mú kálàmù yín sí tòsí nítorí wípé ẹ ó rí ọgbọ́n kọ́ lórí ètò ti ọ̀sẹ̀ yìí. Gbogbo ohun tí ẹ ó máa fi hàn wá lọ́lọ́kan òjọ̀kan mo mọ̀ wípé ẹ ó máa gbádùn ẹ̀. Ẹ ó tún máa béèrè wípé níbo la ti lọ mú gbogbo àwọn nǹkan wọ̀nyí wá. Orílẹ̀-èdè Nàìjíríà yìí náà ni o. A ò kúrò lórílẹ̀-èdè Nàìjíríà yìí ṣùgbọ́n a ti dé countries tó 6 lọ́wọ́lọ́wọ́ báyìí. A ó máa fi hàn wá lọ́lọ́kan òjọ̀kan bí ètò ṣe ń lọ bí ó ṣe ń tẹ̀síwájú. Fún àǹfààní ìpolówó èyíkéyìí tẹ́ bá fẹ́ polówó iléèwé yín ẹ pè wá sílẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0 8 1 ẹ̀ta ẹ̀rin ẹ̀rin ẹ̀jọ àrún
ẹ̀sán ẹ̀ta àrún lẹ́ẹ̀kan sí 08134485935 fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ilé ìwé yìí. Mo sọ fún wa wípé abala tí a ti máa ń gbé àwọn àlejò wá abala náà ni a ó máa lọ ní kọ́mọ́nkóbó báyìí. Ṣùgbọ́n kíra ni kókó tí a fẹ́ yànnàná ẹ̀ lórí ètò lọ́sẹ̀ yìí òun náà ni àyájọ́ ayẹyẹ ti orílẹ̀-èdè lápapọ̀. Àyájọ́ ayẹyẹ orílẹ̀-èdè lápapọ̀ èyí tí àwọn olóyìnbó ń pè ní International Day. Kí ni àwọn àǹfààní tí ó wà nínú ṣíṣe àwọn ayẹyẹ yìí? Àwọn ilé-ìwé wo gan-an ni wọ́n ti ní àǹfààní láti ṣe àwọn ayẹyẹ yìí? Àwọn ilé-ìwé wo gan-an ni wọ́n ti ṣe é lọ́lọ́kan òjọ̀kan? A ó máa fi wọ́n hàn wá lóòrèkóòrè lọ́sọ̀ọ̀sẹ̀ bí ó ti máa tẹ̀síwájú nìyí. A wá mọ kí ni ohun tí a wá kọ́, kí ni lábàárẹ̀ ohun tí a mú bọ̀ nínú àwọn ẹ̀ka ilé-ìwé wọ̀nyí. Kí ni ìdí ẹ̀ tó fi jẹ́ wípé a tún sá kúrò ní orílẹ̀-èdè yìí o, a tún bọ́ sí ẹ̀ka orílẹ̀-èdè mìíràn? Ṣé mọ̀ wípé a sọ fún wa lẹ́ẹ̀kan wípé abala yìí a máa ń fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n ni. Tí a bá sì fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n kì í jẹ́ kí a jì sí kòtò, ó máa ń múni gbọ́n sí i ni. Ìdí nìyẹn tí a fi fẹ́ fi díẹ̀ lára àwọn nǹkan wọ̀nyí hàn wá. Ṣùgbọ́n ṣáájú kí a tó ṣe ìyẹn, mo fẹ́ fi àlejò tí mo gbé wá sórí ètò hàn wá. Àlejò mi ni wọ́n sì jẹ́ ẹni tí a mọ̀ púpọ̀ púpọ̀ láwùjọ wa. Ẹni tí a mọ̀ tí a bá ń sọ nípa ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ni, ní ìlú Èkó ni pàápàá. Ó jẹ́ olùdarí ẹ̀ka ilé ìwé kan tí à ń pè ní Elias Group of Schools. Wọ́n jẹ́ ọ̀kan lára àwọn olùdarí ilé ìwé yìí. Wọ́n sì jẹ́ ẹni tí wọ́n sọ pé èèyàn lẹ́nu ń bẹ̀, wọ́n lẹ́nu níbẹ̀ nínú ẹ̀ka ilé ìwé yìí. Àwọn náà ni mo fẹ́ kí a lọ ní kọ́mọ́nkóbó, kí a lọ wo ojú arẹwà yìí tí mo gbé wá sọ́dọ̀ yìí lónìí. Wọ́n bá wa sọ orúkọ wọn fún àwọn ará ilé àti ipò tí wọ́n dì mú ní àwọn ẹ̀ka ilé ìwé yìí. Group of schools lápẹ́ o, kò ń ṣe ilé ìwé kan. Àlejò mi, ẹ bá mi kí àwọn ará ilé. Orúkọ mi ni Olúwakẹ́mi Olúwagúnà láti Elias International Schools tó wà ní Òkè Odò. Èmi ni administrator. A ti gbọ́ orúkọ wọn nísìnyí, a sì ti gbọ́ ipò tí wọ́n dì mú nínú àwọn ẹ̀ka ilé ìwé yìí. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín, International Day tí à ń ṣe ní àgbáyé, kí ni a lè sọ wípé ó jẹ́ ìdí gan pàtó tí a fi rí wípé ọ̀gọ̀rọ̀ àwọn ilé ìwé ń ṣe ní sáà tá a wà yìí? International Day jẹ́ ọjọ́ tó wà important fún gbogbo school láti máa ṣe, nítorí pé ó máa ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ oríṣiríṣi èyí tó jẹ́ pé ó yàtọ̀ sí ìtàn kọ́ nínú classroom. Ó máa gbé àwọn ọmọ yẹn jáde kúrò ní ìbílẹ̀ wọn àti ibi tó ti wà use mọ́. So International Day wà very important, torí ẹ̀ ní many schools ṣe ń ṣe. Bẹ́ẹ̀ni, wọ́n máa ń sọ ọ̀kan pé learning outside the classroom, so ara ẹ̀ náà ni. Ara ẹ̀ ni o. Ara ẹ̀ ni. Ó dára. Tí wọ́n bá ń sọ nípa International Days, bí àwọn countries wo lẹ rò pé à ń sọ nípa ẹ̀ ní tá à ń kọ́ ìṣe wọn? Gbogbo country tó wà ní gbogbo ilẹ̀ ayé ló yẹ ká máa kọ́ nípa wọn, nítorí pé kí ni àwọn ọjọ́ tí a máa fẹ́ lọ síbẹ̀ àbí táwọn ọmọdé yìí máa lọ síbẹ̀. Torí ẹ̀ gbogbo country a lè sọ pé eléyìí àbẹ́lẹ̀ a gbọ́dọ̀ mú káàkiri gbogbo continent. À ń mú Asia, à ń mú Africa, à ń mú America, à ń mú gbogbo ẹ̀ káàkiri bẹ́ẹ̀ àyíká bá ṣe máa ṣe nìyẹn. Ó dà, àǹfààní wo ló wá wà bẹ́ẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ yìí? Yàtọ̀ sí pé bóyá kúnkàn mọ̀ pé mo mọ̀ nípa Amẹ́ríkà yá, mo ti gbọ́ nípa èdè wọn, àǹfààní wo lẹ tún rò pé ó tún lè ṣe fún wọn àtàwọn òbí wọn? Àǹfààní tó wà ní International Day ó pọ̀ rẹpẹtẹ. Ìkíní, apart from pé ó máa jẹ́ káwọn ọmọ yẹn kọ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ayé, ó tún máa ń fún wọn ní connection sí ìlú míì tó wà káàkiri gbogbo àwọn country yẹn. Ó máa jẹ́ kó ní ìfẹ́ sí ìmí inú wa bẹ̀rẹ̀ sí ní máa ronú báwọn ṣe máa débẹ̀. Ìyẹn tún jẹ́ nǹkan pàtàkì. Ìmí tó tún wà ńbẹ̀ ni wípé ó máa kọ́ àwọn ọmọ yẹn ní oríṣiríṣi èdè àti bó ṣe ń ṣe ní ìbílẹ̀ yẹn. Ṣẹ́rí èdè táwọn ọmọ yẹn ń kọ́ yẹn, ó máa ń jẹ́ kó lè sọ ìkíní, á tún jẹ́ kó lè ronú pé á jẹ́ pé mo mọ bó ṣe ń sọ èdè yìí náà. Ẹdí ìta ṣe kọjá yìí, ó ní ọmọ kan tó jẹ́ pé gbogbo èdè mẹ́fẹ̀ẹ̀fà tá a ṣe, gbogbo country mẹ́fẹ̀ẹ̀fà, ọmọ yẹn dẹ̀ kọ́ èdè wọn bí bó ṣe ń sọ pé good morning, good afternoon, bó ṣe ń sọ bye bye. Ó dẹ̀ learn gbogbo àwọn èdè yẹn pátá ní gbogbo bá ṣe ń sọ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀, ó dẹ̀ sọ. So ọmọ yẹn wá wò pé ó dàbí pé mo mọ bó ṣe ń sọ
èdè oríṣiríṣi bí a máa lọ fún linguistics or international relations àti gbogbo nǹkan bẹ́ẹ̀ so ó máa jẹ́ káwọn ọmọ yẹn kọ́kọ́ oríṣiríṣi nǹkan tó tún máa connect wọn mọ́ future wọn apart from that ẹ wo àwọn ọmọ yìí àdúrà ni à ń gbà fún wọn lọ́jọ́ iwájú èmi máa jẹ́ ambassador to America to any Asian country to New Zealand and so on and so forth. ẹ ṣé púpọ̀ ẹ̀yin olólùfẹ́ mi nílé mo mọ̀ pé ẹ ń gbádùn àlejò tí mo gbé wá sórí ètò lọ́sẹ̀ yìí púpọ̀ tó ṣì wà tí a máa sọ nípa International Day yìí ẹ jẹ́ ká mú mi sí eléyìí náà à ń bọ̀ ẹ má dìde níbi tí ẹ jókòó sí. Auntie, I want to be a doctor when I grow up. Clap for her. Auntie, I want to be a farmer when I grow up. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pẹ́ o, kò ì pẹ́ o. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa, ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pẹ́ o, kò ì pẹ́ o. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa, ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Láìsí iyán àti ẹ̀gúsí kò ì pẹ́ o, kò ì pẹ́ o. Iyán àtẹ̀bà ló ń jẹ ilé wa, ẹni kò jẹyán á jẹ̀bà tó tutù. Ìṣápá láìsí iyán àti ẹ̀gúsí kò ì pẹ́ o, kò ì pẹ́ o. Iyán àtẹ̀bà ló ń jẹ ilé wa, ẹni kò jẹyán á jẹ̀bà tó tutù. Wọn kò fetí sílẹ̀ sóhun tólùkọ́ kọ́ wọn. Olùkọ́ ní kó kàwé wọn sì máa ṣeré ká. Wọ́n á jẹun wọ́n gbọ́dọ̀ roboto. Iṣẹ́ ìyẹn kì í ṣe tiwọn. Eré ṣáni tiwọn. Dòdò àti ráìsì kò gbọ́dọ̀ kọjá. Wọ́n á jẹun